A kí wa níbi gbogbo tí ẹ sì láǹfààní láti máa wò wá nílé lóko lẹ́yìn òde. Orí ètò yín ètò wa òun náà ni àwa ètò Ẹkú Ọlá Jímọ̀. Kí á tiẹ̀ tó mẹ́nuba nǹkan kan já kọ́kọ́ kíra wa kú àṣepọ̀ ọdún náà. Àkú ọdún àkúyèdú. Ọlọ́run bàálà á jẹ́ kí a ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ní ayé nínú ọlá nínú ìdẹ̀ra ẹ̀kú baálé ọ̀rọ̀. Bó ti yẹ pé ẹ tí ìfẹ́ rán tèmi ránṣẹ́ láti ilé ń bẹ̀ yẹn mò ń retí. Ó kọ̀ mí náà ni Adékúnlé ọmọ Fàsásí. Nígbà tí mo tún wá lọ gbé àáfàá àgbà bí ẹ ti mọ̀ àáfàá àgbà mo tún pè àáfàá àgbà stars ni wọ́n ṣẹ́yìkì ni wọ́n ìmáàmù ni wọ́n àwọn náà ni a tún gbé wá sí orí ètò lónìí láti wá bá wa ṣàlàyé àwọn ojúṣe ohun tí ó yẹ kí mùsùlùmí máa ṣe lẹ́yìn ọdún iléyá tí a ṣe kọjá ní ọjọ́ mélòó kan sí ẹ̀yìn. Àáfàá náà ti wà ń bí ṣèyíkì ti wà ń bí stars ti wà ń bí nígbà tí a máa kí wọn tí a máa gbé wọn wọlé pẹ̀lú kíkí ọlá kíkí ọlà kíkí ẹ̀yẹ tí àjọ máa kíra wa ní ọjọ́ ìgbèdè àlèkí á mọ̀ wípé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Náà stars ẹ káàbọ̀ sí orí ètò náà ẹ dákun ẹ bá wa dárúkọ yín fún àwọn aráalé. Orúkọ tèmi ní Abdulgani Yusuf Ọláké. Ó kọ stars wa náà lẹ́sìn gbọ́ ní àti ẹnu ẹ̀ Abdulgani Yusuf tí gbogbo èèyàn mọ̀ sí Ọláké bí mo ṣe máa ń sọ ní gbogbo ìgbà pé àáfà Abdulgani Yusuf yìí àáfà mi ni wọ́n àwa máa ń tẹ́tí àwa ju wọn báyìí ni wọn sì ní wo pé ọmọ èké yìí ọ̀wá jókòó lẹ̀lẹ̀ wọ́n ní ọ̀rẹ́ dídé ọlọ́njà yìí pé bàbá kẹ́ni ọlá ogun àti mú mi mọ̀ látọ̀dọ̀ yín báyìí àìní rí mo mọ́ ọlọ́mọ ìṣàdánwò fún yín àti gbádùn yín báyìí àní gbádùn yín mọ́ ọlọ́mọ ìṣàdánwò fún yín wàhálà ọlá. Kí wà ní. Kí wá ní ohun tí a máa gbé yẹ̀wò lórí ètò lónìí? Òun náà ni ojúṣe mùsùlùmí lẹ́yìn ọdún iléyá. Ṣé nígbà tá a ti ṣe ìbádà fún Ọlọ́run bàálà lásìkò ọdún iléyá ǹjẹ́ ìbádà wa ti tán ni ǹjẹ́ iṣẹ́ olóore wa ti tán ni kí ni ó lẹ́tọ̀ọ́ kí mùsùlùmí tún ṣe ní ẹ̀yìn ọdún iléyá? Òun náà ni ustaz wọ́n máa bá wa ṣe àlàyé ní òní tí ẹ sì máa gbọ́ àwọn àlàyé náà lẹ́kùnrẹ́rẹ́ látẹnu ustaz Abdulgani Ọláké. Ustaz ẹ dákun ẹ jọ̀ọ́ kí ni ojúṣe mùsùlùmí gan lẹ́yìn ọdún iléyá tí a ṣe kọjá ní kòpẹ́kòpẹ́ yìí? A dúpẹ́ fún Ọlọ́run. Alhamdulillah. Ọba tí ó tán sí pàdé wa ní ọ̀rọ̀ lẹ́nì ó sì jẹ́ kí a fi ayọ̀ àtìdúró ṣe ọdún iléyá tá a ṣe náà. A dúpẹ́ fọ́nà. Ọlọ́run sì ṣe lẹ́yìn iléyá kan tó ṣẹ́kù tí a ṣe láyé. Ó já ṣe àìmọye ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé. Ọlọ́run ọba àlejò alátọ́ ni wọ́n tó dá wa ó dá wa nítorí kálíbà àmọ́ jọ́sìn fún gẹ́gẹ́ bá a ṣe sọ fún wa níjẹjọ pé dáhùn pé níjọsìn òní gbogbo tọ́lọ́wọ́ bá àlejò ọlá bá nífẹ̀ẹ́ sí tó sì yọ́nú sí bóyá nínú ṣe sí àbí nínú sọ̀rọ̀ sí ìlànà pé níjọsìn. Àkọ́kọ́ náà ọlọ́wọ́ bá àlejò ọlá ó gbé ìjọsìn fún ìjọsìn táwọn máa ṣe fún ó gbé kalẹ̀ ní tí ò ní máa kú tí ò ní yin jẹ pé kò ní sásìkò kan tí wọ́n ní sékí ní o tí wọ́n ní máa jọ́sìn fọ́lọ́ àsìkò gbàtàwà bá fi ń sùn wípé ilẹ̀ tí wá ti sún bí o dèédé ìgbà kan làwọn kan máa jí wọ́n jẹ́ pé àwọn ọmọ ṣèbádà fọlọ́wọ́n bá àlejò látọ́ ni wọ́n bẹ́lẹ̀ ní òbá tó wọ́n wáyé àwọn màláíkà ọlọ́wọ́n bá wọ́n ń sàṣà láti fọlọ́wọ́n bá wọ́n ń fọlọ́wọ́n bá àlejò lá wọ́n fọ̀ mọ́ àwọn èyí tó dúró mẹ́ láti gbà tó lọ́wọ́ bá àlejò láti dálé ayé pèsè máa ṣàfọ̀mọ́ bọ́lọ́nu táyé òfin parí èyí tó jókòó mẹ́mẹ́ èyí tó forí kalẹ̀ mẹ́mẹ́ tí ń fọlọ́wọ́ bá àlejò ọlá tí ń fọ̀ mọ́ báwa bá láàsì ipò tí kọ̀ọ̀kan wọ́n wà wọ́n ń ṣèbádà fọlọ́wọ́ bá ní báwa bá láàsì ọlọ́wọ́ bá wọ̀ bí wa àwọn màláíkà ń sin ọlọ́wọ́ bá inú àìmọ̀ tọ́lọ́wọ́ bá àlejò ọlá tó ń ṣe fún ara rẹ̀ ni pé wọ́n ń pe kíní kan ní Baitul Ma'muri tó jẹ́ pé Mẹ́kà tí àwọn alálàájì lọ tó kí wọ́n ti múra àti máa dé nígbà tó ti parí ilé yàtọ̀ yìí Baitul Atiq ti ṣe Kaaba dédé ibi tó wà láyé oní Baitul Ma'muri wà sánmà ìsọ́n pé Baitul Ma'muri ní ilé tí wọ́n máa kó ẹ̀mí àwọn ẹni Ọlọ́run bá sí àwọn Ọlọ́run bá wá mọ́ dá màláíkà 70,000 lójoojúmọ́ màláíkà tó bá ti wọ́n yípo ilé lójúmọ́ tí màláíkà 70,000 bá ti yípo inú ilé lójúmọ́ báyìí wọ́n á tún padà lọ bẹ̀ bàtà yóò fi parí 70,000 mi yóò tó wájọ́ mi
ká lè mọ̀ pé ọlọ́run bá dá ọba àlekè ọlá ó sì ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lójoojúmọ́ àmọ́ bí ìbáàdà wọn ṣe wá tóbi tó ìbáàdà àwọn tó bá dá wa kò tó bá dà wọ ọmọ ẹ̀dẹ́ ádámù àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn torí pé àwọn ò lè jẹun wọn lè mu àwa ń jẹun àwọn akọ́kọ́ àwọn nǹkan mìíràn tó ń ṣe ìjọsìn fún ọlọ́run gẹ́gẹ́ bá a ṣe pẹran fọlọ́run ọba nílé yàtà sí lọ ara ìjọsìn fọlọ́run náà lára rẹ̀ wá ní pé àwọn tá a máa ṣe lẹ́yìn iléyá ó pọ̀ tí ò ló ń jà á ní títorí pé a ti sọdún tán káwá sọ pé a lè ṣiṣẹ́ olóore mọ́ torí pa ti gbà àwọn ẹjọ́ àràfá wọ́n ti ní ẹ̀ṣẹ̀ wa ọdún kan sẹ́yìn ẹ̀yìn ẹ̀ṣẹ̀ ọdún kan síwájú wọ́n ti bá wa parẹ́ káwá láàfin sí olórí lẹ̀ iṣẹ́ olóore ṣe ń bílẹ̀ bá a ṣe máa ń gbààwẹ̀ tá a ṣe múra sáwẹ̀ gbígbà nígbà tọ́jú aláwọ̀kọ́ ní oṣù tá a wà nù rẹ̀ tí èyí ti parí tí ń lọ tí ó lè jáde àwà yìí tí ń lọ yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà láti múra sáwẹ̀ láàmú ẹgbàá rẹ̀ torí pé ọlọ́wọ́ bá àlékí ọlá ní ẹrú mi kan ò ní máa súnmọ́ mi pẹ̀lú àwọn ọ̀ràn yẹn àtàwọn èèlè ọ̀ràn yẹn ní pé kákìrùn ká gbààwẹ̀ ọ̀ràn yẹn náà sọ ọmọ dáadáa àmọ́ wọn pé ká tó gbààwẹ̀ mí gẹ́gẹ́ bí àwẹ̀ tálẹ́ máa ń gbà máa bí Monday di Thursday ká gbà báwọn. tí mo fẹ́ mẹ́nu bà náà nù pé ṣé ìgbà oṣù tá a wáyé láti ọjọ́ kìíní di ọjọ́ kẹwàá ni àǹfààní wà fún wa láti gbà wẹ̀ tí ládàá rẹ̀ sì tó ní kìmí dáadáa ǹjẹ́ àwọn oṣù yòókù náà ṣé ó láwọn ọjọ́ tí ó lẹ́tọ̀ọ́ tí a lè fi gbà wẹ̀? ó láwọn ọjọ́ tó lẹ́tọ̀ọ́ tá a lè fi gbà wẹ̀ àwọn náà ní ládàá àmọ́ wọ́n mọ̀ pé kíní kan ní pé ọlọ́run fi kíní ó fi ṣe bónọ́ọ̀sì fún wa láti pé kó lè bá búùsì sí olóore wa pé kí sí olóore ó gbé wọn dáadáa ní máa ń fa àwọn ọjọ́ kọ̀ọ̀kan bá wọn ó fi pọ́n àdàbí Muhammad lẹ́nu àmọ́ inú àwọn ọjọ́ táwọn máa fi gbà wẹ̀ tí wọ́n tí Ramadan bá lọ gẹ́gẹ́ bó ṣe lọ tílé àtúndé tílé àná náà ó náà lọ́jọ́ Monday wà àdàbí Muhammad ní mo máa fẹ́ kí n máa gbà wẹ̀ ọjọ́ Monday torí pé ọjọ́ méjì wọn ẹ̀ẹ̀mejì làwọn ẹ̀lẹ́ka máa kó ṣe wá lọ bọ́lá ọba àlejò ọlá wọ́n máa kó ṣe wá lọ sánmà ìjọ Monday wọ́n sì máa kó lọ sánmà ìjọ Thursday àníbi wá ní mo máa fẹ́ kó jẹ́ pé ọjọ́ yìí tí wọ́n bá fẹ́ kó sẹ́ẹ̀mí lọ bá ọlọ́run ọba àlejò ọlá kí wọ́n máa jẹ́ pé ààwẹ̀ gbígbẹ́ ọmọ wà nínú sátí wọn kọ̀ lọ́jọ́ náà súnà ànábì nù ọjọ́ 11 ọjọ́ 12 ọjọ́ 13 inú oṣù ojú ọ̀run wọ́n pè ní àyàmù tẹ̀síríkì wọ́n fẹ́ ká máa gbà àwẹ̀ inú àwọn 12, 13, 14 wọ́n fẹ́ ká máa gbà àwẹ̀ inú oṣù ojú ọ̀run wọ́n fẹ́ ká máa gbà àwẹ̀ àgbàtẹ̀lera wọn ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta wọn gẹ́gẹ́ bó ṣe pé ànábì ò fẹ́ ká máa gbà àwẹ̀ ọjọ́ Jímọ̀ ànábì sọ pé la yasumanna ahadukum yawmal jumu'ati ẹnìkan ló yí ọ̀gbọ́dọ̀ gbà àwẹ̀ ọjọ́ Jímọ̀ o àfi kó gbà àwẹ̀ síwájú ọjọ́ táǹkà tó kan ọjọ́ Jímọ̀ àbọ̀jọ́ tí ó bá tẹ̀lé Jímọ̀ àmọ́ tó bá yẹ pé ọjọ́ tí a wá ń sọ yìí inú ọjọ́ 12 ọjọ́ 13 yìí ọjọ́ Jímọ̀ lọ́wọ́ bọ́ sí àgbàjọ́ náà tó bá jẹ́ pé ìjọ tá à ń sọ yìí 12, 13 káwá ní 12 ń bẹ̀rẹ̀ láti jọ Jímọ̀ àgbàjọ́ náà kò tiẹ̀ sí bó tiẹ̀ ṣe fẹ́ jẹ́ nínú kó bọ́ sí ká bẹ̀rẹ̀ ní Jímọ̀ kọ̀ọ̀la tàbí tá a bá bẹ̀rẹ̀ ìjọ Jímọ̀ náà àgbà ọjọ́ tó tẹ̀lé ìwọ́jọ́ eléyìn àgbàwẹ̀ ìjọ owó Jímọ̀ lẹ́yìn tó gbé kése pàdé ìdí ìmú ọjọ́ Jímọ̀ àti ìmú lẹ́sà ọlọ́wọ́ ọba àlekẹ́ lọ́lọ́jẹ́ kú oyí bẹ́ẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà wà ní pé a rí pé a ti ṣe léyìn tán kì í wá sí pé ìmọ̀ fáwọn aláìní ní nǹkan kì í ṣe gbígbà léyà nìkan ní a máa fáwọn aláìní ní nǹkan. ẹgbẹ́ ẹran ọdún léyà tàbí ó ti dúró fódìdí ọdún kan. ó tó bínú ṣé ìgbà ọdún nìkan làwọn tá a lówó náà ń jẹun ni láti mọ̀ sọ pé ìgbà sí ọdún léyà bá dé nìkan láwọn fálẹ̀ ìlú ń jẹ torí àwọn tí wọ́n ní lọ́wọ́ bá fi ṣẹ̀dá àwọn tó ní ẹ̀sìn Islam jẹ́ kó yé wa wípé àìmọ́ sí ẹ̀sìn bí wọ́n ṣe ní àmọ́ sí lójú kó mọ́ fẹ́ dàgbà jẹ́ pé kò fẹ́ ṣàánú. Nàìjíríà láti ní human rights pé tó bá wù ọ́ ní o lè ṣe Islam ó jẹ́ ọmọ fún ọ pé yóò jẹ́ ọmọ yẹ pé owó tó bá ní Ọlọ́run ní ọkọ̀ pé bó sì gbọ́dọ̀ rẹ ni ọmọ tó bá bí bó sì gbọ́dọ̀ sí ni ọmọlúwàbí rẹ bó sì gbọ́dọ̀ lò ní Nàìjíríà èèyàn bá wọ́sọ ìbá àmọ́ rin òwò káàkiri kò sínú àmọ́ Islam jẹ́ ọmọ yẹ pé o ò gbọ́dọ̀ rìn báyìí o ò gbọ́dọ̀ lu ọmọlúwàbí ẹ̀ báyìí o ò gbọ́dọ̀ kò sí bẹ́ẹ̀ ibi tẹ́ tó bẹ́ẹ̀ lọ́nà àdìsí kan tó wá lórí ẹ̀ Ànábì Muhammad ní akitaro nasi sábàán fi dúnìyà àwọn èèyàn tí bá máa ń sọ pé àwọn ọmọ tí bá máa ń yójú láyé yóò yù débi pé kò ní rántí pẹ́ nípa lómi Ànábì Muhammad ní wọ àwọn eléyìí ni wọ́n pọ̀ lébi níjọba ìdàkì àwọn
yóò jẹun pakété kò ní rántí àwọn tí wọn ní bí ṣe máa ṣe tó jẹ́ pé aláìní ìbẹ̀lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ẹ̀yìn oyá ọmọ pakété mo máa ń tẹ́ pé pakété mo bóòwù kó rí jẹ bóòwù kó má rí jẹ òun sáà ti yóò tó òun bí wọ́n ní ebi yóò ọ̀pá pọ̀ lé níjọ́ gbèjà lè kí á mọ̀ Ọlọ́run là wá nínú ìyà náà àti ti sàárè. Lára àwọn sí olóore náà ò ní wípé kì í ṣe ń pé nígbà tí iléyá bá ń bọ̀ nìkan là á máa dá sọ fún yàn kì í ṣe máa nìkan là á máa dá sọ fún yàn ọkọ èmi ẹ̀ẹ̀kan tí máa fún ìyàwó ẹ̀ lásán nu Islam kọ́ wa báwọn. Aṣọ ọdún nìkan ìyàwó jẹ́ aṣọ ọdún nìkan lọ́mọ jẹ́ kò gbọdọ̀ pàyẹ́ kó wọn rí báwọn torí pé ìgbà tó kọ́ bá ti ń jẹ níyàwó ọmọ ẹ jẹ àwọn òpin sì ni àmàṣírí tí ń bẹ níbi tí wọ́n pè níyàwó ni o torí pé àwọn ilé ìbọn náà sọ wípé behind a successful man there must be a woman obìnrin ọwọ́ obìnrin wọ́n ti máa bèèrè bó lọ́kọ̀ rẹ̀ sí rí àwọn tó ń sọ pé fi wà wọ́n ikú lè wájú lè ná jí ìmọ̀wá àtúnṣọ ìhà tẹ́ ẹ bá rọ́kùnrin tó bá láàrin láyé obìnrin lóní tó kó bí àyàrí lóní obìnrin ní máa bí fọkànbalẹ̀ fún ni tóbi bá ṣàdúrà pé wọn náà bá ń ṣe bẹ́ẹ̀ fọkọ mi Ọlọ́run ọba ó ní ayé mẹ̀lẹ́ka ẹ má sì jú wàdúrà tó sẹ́wọ̀n ẹ máa gbà kíákíá tí ó bá wá ti gbà lójú ẹsẹ̀ wọn bá dé pamọ́ kó lè bá àmúrẹ́kẹ́ ni. omi tí ò wà rántí sàgbà àwọkọ rẹ̀ ńkọ́ bóyá ẹ̀jẹ̀ tó máa mẹ́nu bàbá yẹn ó lè jẹ́ ìdí kan àbí ìdí méjì kọ́ ẹ pé ọkọ náà ò ṣe nǹkan ìdùnnú fún kò ṣètò fún àmọ́ ibi táwọn obìnrin tí wọ́n gbàgbé ni pé Ọlọ́run ọba àlekẹ́lá tó ní wá kò fi ìmọ̀ dá ìyà padà tọkọ wọn bá fi jẹ wọn kò fi sọ́wọ́ wọn torí pé àpèjúwe rẹ̀ ìyá wa Àsíyà jèrè tí ń ṣe ìyàwó Ànábì ìyàwó Fíráò náà lánàtúlẹ̀ àlérí Fáráò ọkọ bú lóní pọ́kọ rẹ̀ ṣe ń fìyà jẹ tó bí ṣe ń tẹná mọ́lá tó kò sí torí rẹ̀ kó yà pa àṣẹ ọkọ rẹ̀ torí pé èyíkéyìí obìnrin tó bá ti dúró pé àní ń jèrè ọkọ kò ní jèrè ọmọ. náà ẹ má jẹ́ kí a tún gbé ìta ṣàlàyé ká tún gbé lọ sí ẹgbẹ́ lọ ọ̀rọ̀ àkórí mi tìjọ́ mẹ́rin ẹ jẹ́ á máa sọ̀rọ̀ lórí ojúṣe mùsùlùmí gan lẹ́yìn ọdún léyà ìjà. lára ojúṣe mùsùlùmí ó ní wípé gbogbo ohun tó bá jẹ́ sí olóore à á máa yára sí láti lọ máa ṣe àìjí okú tá a bá wò ó á rí pé àwọn mùsùlùmí máa yára sí olóore tí ilé bá ń bọ̀ tí Ramadan bá ń bọ̀ ààwẹ̀ lọ́lọ́ ìjọsìn Ọlọ́run ọbọ̀ ọ̀lọ́bì kẹ́kẹ́ iléyá ló lọ ìjọsìn Ọlọ́run ọbọ̀ sí kí ni o òun náà lọ́bì kẹ́kẹ́ kìí sí ìgbà tí iléyá ní bá ń bọ̀ nìkan là máa ń fọ́ láìní lóúnjẹ kìí sí ìgbà la máa ń fọ́ láìní nìkan la máa ń fọ́ láìní lówó kìí sí ìgbà nìkan la máa ń bẹ aláìní wò síbi àlè bàbá àgbà àlè kàwọn láwọ́jì àwọ̀ Ọlọ́run bá ní yọ́nú sí wọn bàbá ní kí olówó kọ́ lọ́ máa ṣàbẹ̀wò sí ẹni tí ò lówó lọ́wọ́ ara àtẹríba ni ara àpọ́nlé ni àwọn tó bá wọ orílẹ̀-èdè wa nísìnyí olówó gan ti ìrántí mẹ̀kúnnù náà wọ́n kà wá kún àgùntàn. ẹ̀kún ọ̀tọ̀ lọ jẹ olówó gan owó ti rí pé eléyìí wà. àwọn oríṣiríṣi nǹkan tó lọ́wọ́ bá àlékè ọlá Ọlọ́run bá sì ní ó fún àyè tá a fi lè kó nífà ó fi lẹ̀ Ọlọ́run ní tẹ́ ẹ bá ṣe dáadáa ẹyọ kan báyìí wọ́n fi kọ́ mẹ́wàá lẹ̀ fún yín ìyàwó Aisha wọ́n ní wọ́n ṣe dáadáa kánjọ́ kan wọ́n wá ní ìgbà ẹni nǹkan wá kó nǹkan fún wọn ó wá ní wọ́n ní ká kó nǹkan yìí fún yín nǹkan wá jẹ́ mẹ́sàn-án wọ́n wá ní èmi kọ́ wọn ní ká kó nǹkan yìí fún wọ́n ní kí ló dé ẹ̀yin ni wọ́n ní ká kó fún wọ́n ní Ọlọ́run ọba àlekọ́lá ọba àmì tí mò ń sìn ní tó sọ ni pé máa ń já àbí asanatin falahu ashiru amthaliha ẹ ń bá mú dáadáa kan wá mẹ́wàá láì dá padà fún mẹ́wàá ló ti bẹ̀rẹ̀ ní o kékeré mẹ́wàá ló pín sí o wọ́n ló ti bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí a bá ṣe olóore kan tó ṣe dáadáa fẹ́ dà kàn mẹ́wàá ni ó kéré jù ní oṣù bẹ̀rẹ̀ kódà a tó máa ṣàdìpẹ́ lójú bẹ́ẹ̀ lọ tó náà bá ìlẹ́kẹ́lá jẹ́ ọmọ ó jí wa pé tá a bá náwó sójú ọ̀nà Ọlọ́run à ń fáwọn aláìní lówó à ń fáwọn aláìní tó yẹ ká ṣe àmọ́. nínáwó sójú ọ̀nà tó lọ́n gàbí tíwálì kí á mọ̀ wá ṣe lẹ̀. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bó ṣe jẹ́ nù àmọ́ àwọn èèyàn ti wá wọ́n ti wá àwọn tí wọ́n ti pé kọ́ yẹ ká mójútó káwọn èèyàn ò mójútó àwọn olówó wa kọ́nà bá ṣàánú wọn kó rọ̀ wọ́n lọ́kàn wọ́n yẹ kọ́ lọ́wọ́ bọ́ wọn wọ́n ṣe kásá máa ṣe dáadáa gẹ́gẹ́ bá a ṣe ń ṣe nígbà tí ilé yá ń bọ̀ ìgbà tuntun àwọn bọ̀ Ọlọ́run ọba àlékè ọlá fẹ́ pọ̀ ní sì máa jẹ́ kí Ọlọ́run ọba àlékè ọlọ́wọ́ máa dùn èyí sì máa gbalada lórí ẹ̀. ẹ ṣe gan mo gbádùn bẹ́ẹ̀ ṣe bá wa ṣe àlàyé ọ̀rọ̀ náà ó ní wọ́n náà sì gbọ́ nílé yẹn kó ṣe ìgbà ọdún nìkan ló mú ìyàwó àti ọmọ rẹ̀ ló máa múnú wọn dùn ó ṣe wá jẹ́ pé ọdún nìkan nìwọ́n rántí pé ó yẹ kó raṣọ lọlé ó ti wo pé ọdún nìkan ni máa múnú ọmọ kékeré dùn ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló lè máa ṣe lẹ́yìn tí ọdún iléyá lọ
tó mọ̀ fi múnú ilé rẹ̀ gan dùn tínú ilé rẹ̀ ó fi mọ́ láyọ̀ tó fi mọ́ lárinrin aṣọ tó rà ń gbà léyà ṣóò nìkan ló retí pé kí wọ́n máa wọ̀ títí di ọdún iléyá tó ń bọ̀ ni raṣọ lọlé dùn wọ́n nínú lásìkò tí ò sọdún àwọn aláìní tí a ṣètọ́jú wọn lásìkò ìgbà ọdún iléyá yìí náà tó gbóúnjẹ lọ fún ó lè máa ṣe bẹ́ẹ̀ náà lọ́sọ̀ọ̀sẹ̀ kájí ẹ̀ níkápá ò ṣe bẹ́ẹ̀ fún ọ lójoojúmọ́ pé kó máa gbóúnjẹ lọ fún wọn bó ti ẹ̀ ṣe ọjọ́ jímọ̀ tí a mọ̀ sí ọjọ́ yàwó ìjímọ̀ tí gbogbo mùsùlùmí mọ̀ sí ọjọ́ ọdún tó bá ń ṣe ìyẹn náà ní ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ iṣẹ́ ládàá ni oore àjẹjẹ tán ní bẹ́ẹ̀ fún ọ ìwọ náà wàá gbọ́ nǹkan tí ustaz wa sọ lẹ́ẹ̀kan wọ́n ní tó o bá nà ka orí ẹyọ kan sí ọmọ ẹ̀dá ádámọ̀ ẹgbẹ́ rẹ mẹ́wàá lọ́lọ́wọ́ bá Allah ni yóò fi dá padà fún ọ náà mo dúpẹ́ pọ̀ lọ́wọ́ ustaz wa pé a pè yín ẹ̀tún jẹ́ wa àmọ́ lóore ọpọlọ yóò ní jọba láéláé ibi tí ẹ ti ń mú ọ̀rọ̀ náà tẹ́ ti ń mú sọ ibẹ̀ náà ò ní dí ohun tẹ́ fún wa ń gbé jáde náà òun náà ò ní há láṣẹ ọba Allah náà akínyìn gan púpọ̀ ní pé ẹ ṣe gan ẹ kú dìde ẹ kú àyẹ́sí wa pé a pè yín ẹ sì jẹ́ wa mo ní gbàgbọ́ wípé tí a bá tún pè yín ní ọjọ́ mi ẹ̀ tún mú lè dá wa lóhùn ẹ lè fìyàn náà jẹ pọ́n àwọn ọmọ kéékèèké ilé pé ẹ sàtúndí ayọjú sí wọn bẹ́ẹ̀ náà Masha Allah ẹ ṣe gan ìjọ Jazakumullahu khairan lẹ́ẹ̀kan sí. kò ní jù báyìí lọ lórí orí ètò yín ètò wa tí a pe àkọlé rẹ̀ ní ẹ̀kú ọ̀la Jímọ̀ ní òní orúkọ mi náà ni Fàsásí Adékúnlé nígbà tí màá tún máa fi eléyìí náà kí olóòtú mi Bùkọ́lá ọmọ Adélékè náà ni ìyá wa ní gbogbo ìgbà tí wọ́n fún wa ní aṣọdún ní ìgbà títìn tẹ́lẹ̀ náà a ti ń retí rẹ̀ láìpẹ́ láì jìnà kí ọlọ́ọ̀bà alá kí ó bá wa san wá ní ẹ̀san dáadáa ọdún pọ̀ wájú tí a tún máa bára wa ṣe bí a ṣe sọ lẹ́ẹ̀kan kò ní jù báyìí lọ ní orí ètò lẹ́ni nígbà tí a tún máa pàdé ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ó di àbọ̀ náà.